Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o. Bákan náà, ojú tẹ́ fi ń rí wa náà kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Ikú báyìí kò ní wá gbé ṣòro. Lọ́la àṣẹ Èdùà, ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ Adéyẹmọ máa dára rẹ nìṣó. Máa dára rẹ nìṣó. Máa dára rẹ lọ nítorí pé gbogbo ohun tó ń ṣe àrà ló fi ń dá. Èyí ló ń ta àwọn ọ̀tá àtẹnibí lára tó fi ń wò pé ṣóhun nìkan ni. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé ẹni tí Ọlọ́run bá ti wà lẹ́yìn rẹ̀ kò sẹ́nìkan tó lè mú tàbí tí ó lè dá a dúró. Òun lọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó ti wá ń di kí ló dé? Ó ṣe jẹ́ pé Sunday Ìgbòho nìkan ṣáá ni, ṣé tipátipá náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ kọ́tọkọ́tọ lẹ́nu wípé àbòsí ni olóyè Sunday Ìgbòho fi ń ràn ní Yorùbá Nation. Ẹ wá gbà mí, mo sọ pé tá a bá máa wò lọ wò bọ̀, ara àwọn ọmọlẹ́yìn Àtìláàwí náà ni Gani Adams, nítorí ìwé bó ṣe sọ̀rọ̀ wọ̀ wá ti mọ̀ pé wọ́n rán eléyìí níṣẹ́ ni. Tẹ́ ẹ bá gbàgbé, mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ẹ̀ ń gbọ́ lórí social media yìí tó jẹ́ wípé nípa olóyè Sunday Ìgbòho, ọ̀pọ̀lọpọ̀ àwọn ò kì í ṣe òtítọ́, nítorí ìmíì wọn ti sanwó fún un láti rí pé òun ba ọmọ Adéyẹmọ jẹ́. Wọ́n ti sanwó fẹ́lòmíì ní wọn láti rí pé àwọn ba olóyè Sunday Ìgbòho jẹ́. Ṣùgbọ́n tí Ọlọ́run ò fún wọn ṣe, òun ló ṣe dàbí pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jáde lọ́tùn lósì láti ṣàrí pé àwọn ta àbùkù bá aṣọ àlà Ìgbòho Òòṣà. Àbẹ́ ẹ̀rọ lọ́hùn. Even níbi tá a bá dé gan, Sam Japan gan, òun gan fọwọ́ sí Yorùbá Nation nítorí wípé ó mọ̀ wípé nǹkan tí à ń ṣe yìí nǹkan tó dára fún ìlọsíwájú orílẹ̀-èdè Yorùbá ni. Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń wí ìwíkúwìí lẹ́nu, tí wọ́n sọ kọ́tọkọ́tọ lẹ́nu, ẹ bọ́ta kẹ́ ẹ wá gbé òótọ́ ọ̀rọ̀. Kẹ́ ẹ lè mọ̀ wípé Sam Japan gan, òun bá lára wọn ṣe bí ọ̀ríjínà ọmọ Yorùbá tó jẹ́ pé ó mọ bó ṣe ń wẹ́kọ̀mù èèyàn. Gbogbo àwọn tó lọ bá wọn gan, ó rí i pé òun àtẹ́ǹdì sí wọn débi wípé náà ẹ tún wá bá débi pé ẹ tún wá ń sọ kọ́tọkọ́tọ lẹ́nu. Gbogbo ọ̀nà tẹ́ ẹ gbà náà nígbà àkọ́kọ́ náà, kí lẹ fi dà? A ò rí pàtó nǹkan tàbí àṣeyọrí kan tí ẹ ṣe. Náà ẹ tún wá jáde ńsìn, ẹ tún máa sọ̀rọ̀, ẹ tún sọ wípé pẹ́pẹ́ sí o, bàbá wa Professor Banji Akintoye, òun gba owó lọ́wọ́ àwọn ìjọba wípé wọ́n ń ṣiṣẹ́ fún bàbá Tinubu ni. Ọ̀tọ̀lẹ́ kọ́kọ́ jáde tẹ́ sọ wípé olóyè Sunday Ìgbòho Òòṣà, ìyẹn ń gbowó lọ́wọ́ ìjọba, pé ìjọba ló ràn, wípé ìjọba ló ń fún lówó. Still yet náà kò tọrùn kankan lára ọmọ Adéyẹmọ. Kí wá ló dé tẹ́ ò bá jókòó yín jókòó? Kí wá ló dé tẹ́ ò fi ọwọ́ yín síbi tí ọwọ́ ń gbé? Nítorí pé ibi tó ti wá lẹ dé, àwọn kọ̀ọ̀kan náà pín bí tí wá ń rán àwọn kọ̀ọ̀kan síta láti lè rí wípé wọ́n ṣàǹtàbùkù bá ọmọ Adéyẹmọ. Torí tá a bá sòótọ́, ṣé pín bí tẹ̀yìn ń wò yìí ṣó pẹ̀lú àwọn èèyàn tọ́lọ́run dá mọ́? Nítorí pé ẹ má gbàgbé pé sáà ẹ ti lọ, ìgbà rẹ̀ ti lọ, ó ti tán. Kí wá ló dé tí yóò gbà fọ́gá ẹ? Kí ló dé tó gbà fọ́mọ Adéyẹmọ? Bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ yín tó ń gbowó lọ́wọ́ Dúpẹ́ Onítìrí láti lè rí pé ẹ bà Yorùbá Nation jẹ́. Kí lẹ tún ń fẹ́? Kí lẹ ń fẹ́? Still yet náà Ọlọ́run ò gbà fún yín. Àwa mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín ni wọ́n sanwó fún yín ni. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí nǹkan kan náà. Coca-Cola náà ló gbẹ̀yìn rẹ̀. Ẹ rí nǹkan gidi pàtó báyìí sọ. Ẹ rí nǹkan gidi pàtó báyìí wípé ọmọ Adéyẹmọ ṣe. Àfi kẹ́ máa máta mọ́ náà ibi tó wá bá dé báyìí sí i gan-an. Ṣé mọ̀ pé Dúpẹ́ Onítìrí àárín wọn gan ò rẹ́ mọ́? Bẹ́ẹ̀ ni ìjà ti wà láàárín wọn. Ibi tó tún lè dé gan, Black Lion àti Ìjìnlẹ̀ gan, àárín wọn náà ò rẹ́, wọn ò agree. Kí wá ló dé tẹ́ ẹ̀ gbéjẹ́ forí, tẹ́ ò gbà fẹ́ni tí Ọlọ́run gbóyè fún, tẹ́ ẹ̀ gbà fẹ́ni tọ́lọ́run gbà fún?
tẹ́ wá ń ṣe correct là síbẹ̀ náà ẹ àárí nǹkan tẹ́ ẹ fi jà àárín yín sì tún dàrú ni. torí tá a bá sọ pín bí kò jẹ́ nìkan kò jẹ́ kankan nínú orílẹ̀-èdè Yorùbá ara tá à ń sọ nìyẹn. sẹ́yìn ló jẹ́ wípé ẹ ti tò sẹ́yìn lúzà sọ tí wá ló wá ń ka yín lára sí gbogbo ń tẹ́ sọ yìí náà ní ìròpọ̀ máa Adéyẹmọ bọ́ta láti wá támì ṣe yín tàbí kó tapo sáṣọ àláyé tí wá lóde tó fi jẹ́ pé ẹ̀ lè pa ẹ̀. ara tá à ń sọ ni pé ìlara òun náà ló happen sí òun náà ló tún ṣẹlẹ̀. ẹ wọ ẹ̀yìn mi bàbá mi jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ̀já gbọ̀n kan tí àwọn èèyàn sọ. Olódùmarè á gbà wá o lọ́wọ́ àwọn ẹni bí wọ̀nyí láṣẹ Èdùà. ọmọ Yorùbá kò sí bẹ̀rù o fún wa mọ́ rárá. bẹ́ẹ̀ ni o láṣẹ Olódùmarè a máa gba Yorùbá nation nítorí pé Yorùbá nation òun la fẹ́. Ìgbòho is our representative o. bákan náà Professor Banji Akintoye bàbá wa ni bàbá wa ó sì máa jẹ́. kò sí irú tẹ́ lè sọ sí i tó òun sì ni Ọlọ́run gbé Yorùbá nation fún. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni ilé tólúwa bá ti kọ́ ni kò sẹ́ẹ̀dá alààyè kan tó lè wó. ilé tólúwa kọ́ ni ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho ṣáà jẹ́ fún àwọn ọmọ Yorùbá. bẹ́ẹ̀ ni o Ọlọ́run á sì túbọ̀ dá ẹ̀mí rẹ̀ sí fún wa ni o láṣẹ Èdùà. gbogbo ọwọ́ tẹ́ ẹ bá ń gbélé lórí kò ní mú. bákan náà bàbá wa Professor Banji Akintoye àti olóyè Sunday Ìgbòho àwọn ni adarí wa fún Yorùbá nation campaign. Ọlọ́run láti òkè wá gan ló dìídì fi òǹtẹ̀lú kódà òun ló yàn wọ́n síbẹ̀. eléyìí ò kì í ṣe ọgbọ́n orí tàbí pé bóyá ìwé torí ọ̀pọ̀lọpọ̀ pariwo ọmọ Adéyẹmọ ò kàwé ṣùgbọ́n Ọlọ́run yan ẹnìkan tì í. bẹ́ẹ̀ ni òun náà ni bàbá wa Professor Banji Akintoye. bẹ́ẹ̀ ni Yorùbá nation àmàdé ilẹ̀ lẹ́yìn wa àmì láṣẹ Èdùà. Yorùbá nation no going back. Sunday Igboho is not a criminal. Igboho ṣá bàbá wa Professor Banji Akintoye àwọn ni bàbá wa tí a mọ̀ ní bàbá gidi ní bàbá rere bàbá tó ń gbẹ́kún ọmọ. bẹ́ẹ̀ ni o àánú Ọlọ́run Olódùmarè àti àtìlẹ́yìn àwọn alálẹ̀ yóò jó wa dé orílẹ̀-èdè wa orílẹ̀-èdè àwọn bàbá wa Yorùbá láìpẹ́ yìí. bẹ́ẹ̀ ni o Yorùbá nation ló lè ṣe. ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ ẹ jẹ́ kó yà wọ́n èèyàn pé Yorùbá nation nìkan ni ọmọ ọ̀nà àbáyọ. a máa bẹ ọ̀bí ẹni bẹ ṣu ní àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀ náà. gbogbo ẹni tó bá láò ní dé ohun màálà ò ní délé bá la fi ń sọ fún yín pé ó dàbọ̀.